Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Fabi ayi alahi rabbikuma tukadhiba. Which of the favors of Allah can you deny? If none, please join us to switch on the lights for others to see at Learn for Allah. Ẹ̀yin ọmọ ìyá mi, ẹ káàbọ̀ sórí ètò Larubawa shikini láti ọ̀dọ̀ Learn for Allah. Please welcome to Arabic Bite Size from Learn for Allah. Our lesson is going to be in bite sizes. Inshallah, it's going to be an interactive learning of classical Arabic signs in English and Yoruba using visual aids, songs and conversations. Kọ́lọ́hun kó gbà fún wa, a kọ́ ìjìnlẹ̀ Lárúbáwá ní èdè Gẹ̀ẹ́sì àti ní èdè Yorùbá. A sì máa lo àwọn kójúrí kọ́pọlọ rántí àwòrán, orin àti fọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ kó lè rinlẹ̀ dáadáa, kó lè lárinrin, kó sì lè yé wa dáadáa. Ẹ máa bá wa ká lọ. In most languages, you will need extra words with a verb and two nouns for both the subject and the object to make sense. But for Arabic, 3 is just okay, i.e., Mariam hits Zainab. Mariam is the subject and Zainab is the object. If you switch it around to Zainab hits Mariam, Mariam becomes the object and Zainab becomes the subject. Ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èdè ló jẹ́ pé ẹ máa nídìí àwọn ọ̀rọ̀ púpọ̀ láti lè jẹ́ kí ọ̀rọ̀ tí wọ́n ń sọ kó mọ́pọlọ wá, kó yé wa. Ṣùgbọ́n bíi ti Lárúbáwá kọ́, ọ̀rọ̀ mẹ́ta ti tó láti lè sọ̀rọ̀. Mariam ó gbá Zainab, tá a bá yí padà sí Zainab gbá Mariam. Méjèèjì ló ṣì lọ, méjèèjì ló ṣì wúlò, ló mọ́pọlọ wá, méjèèjì ló wà ákìlì. This is the format used in English language. Subject, verb, object. Zaid hit Amri. If you change the word order, it alters the meaning. This method limits you to one way of expressing the meaning, unlike the Arabic language. Báyìí ni wọ́n ṣe ń lo òyìnbó, ni àwọn òyìnbó ṣe ń kọ ọ̀rọ̀ tiwọn. Ọ̀rọ̀ máa ní subject, ó máa ní verb, ó dẹ̀ máa ní object. Tá a bá ní ká yí àwọn ọ̀rọ̀ yẹn padà káàkiri bá ṣe lè ti yí ti Lárúbáwá, ọ̀rọ̀ yẹn máa sọnù, kò dẹ̀ ní mọ́pọlọ wá. Ó máa di ghairil aqli. The Arab system is said to be the most superior method to determine grammar, as it does not restrict the speaker to a sequence. You can format a verb and two nouns in 6 different ways. Any arrangement will still make the word meaningful. Flexible order with no extra words needed before making sense. Let's look at Doroba Zaidun Hamurun. Doroba means hit. Zaidun, that's Said. Amrun, Amri. So, Doroba Zaidun Amro. Doroba Amro Zaidun. Amrun Doroba
zaidun amron, zaidun doroba, zaidun doroba amron, zaidun amron doroba. Any arrangement gbogbo ẹ̀ ló máa dúró. Gbogbo bá bá ṣe tò, wọ́n níwájú la máa bọ́gà. Èdè Lárúbáwá òun lèdè tó nípọn jù láti lè lò fún gírámà. Please join us or support us. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa tàbí kẹ́ ẹ ràn wá lọ́wọ́. Àdúrà wa gbà o.